tí ń léegun. Tẹ́rí ń gbà gbogbo èèyàn bá dìde sí i àti ṣọ́ọ̀ṣì àti mọ́sálásí alẹ́ ni ẹ máa pa á pọ̀. Ọ̀rọ̀ tèmi máa yàtọ̀ sí tàwọn yòókù, wọn láwọn ò fẹ́ tiẹ̀. Àṣé Burkina Ibrahim ṣe tòmátò kankan, tòmátò ní Tárúwárè ló fi bẹ̀rẹ̀ wọlé. Tí ò bá wọn gbàṣẹ ṣe wọlé, ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta kò bá wọn gbà wọlé. Ìlú èbó ìta ló bá wọn gbà wọlé tá à ń sá wa bẹ́ẹ̀. Ọmọ rẹ náà ṣàyídìire tó ń sánko lọ́jọ́ kìíní tá a ṣe bí lóòótọ́ ni àṣebi tí ó gbé ní ń sán. Kí ló mú jáde? Àárín nǹkan kan tẹ́ ẹ mú jáde o. Gbogbo owó run, owó wọgbó, ìsinsẹ́ di ti Burkina. Ẹ wo làákàì tó gbé kalẹ̀ fún Lárúbáwá. Ǹjẹ́ kò ṣe 5 years? Àwọn kan tiẹ̀ ní ká tún fi 5 years kún. Kò gbọ́